sọ̀yà o. Yorùbá ló láṣà o. Ẹ jẹ́ ká jọ gbé lárugẹ. Ọmọlúwàbí ni wá. Mo lè fọwọ́ sọ̀yà o. Àtòdodo pẹ̀lú inú rere ká má ṣe purọ́ ní òbí wa kọ́ wa wọ́n lá ò gbọ́dọ̀ ṣèké ohun tójú bá rí ní ká máa sọ ohun tójú bá rí ní ká máa sọ ohun tójú bá rí ní ká máa sọ. Nínú ìwà tó dára jù ọmọ kékeré ìwà òtítọ́ àtòdodo pẹ̀lú inú rere ká má ṣe purọ́ ní òbí wa kọ́ wa wọ́n lá ò gbọ́dọ̀ ṣèké ohun tójú bá rí ní ká máa sọ. ilé náà ní wọn ní tójú ọ̀bá rí ẹnu ò gbọ́dọ̀ sọ. ohun tójú bá rí ní ká máa sọ. mo kí ní gbogbo ibikíbi tẹ́ bá ti láǹfààní àti máa gbọ́ mi ṣé ẹ gbàgbé pé mo ní mo ti tó pọ̀ mo ti ṣe lóríṣiríṣi àwọn orin tá a máa ń kọ nígbà tá a wà ní kékeré kì í ṣe wípé bóyá torí pé ẹ gbọ́ àwọn orin wọ̀nyí rí ṣùgbọ́n láti ran yín létí ni ká ẹ lè mọ̀ wípé kíláàsì kan náà la jọ lọ. lónìí àkàndá ọ̀rọ̀ mo ní lónìí èmi àti ẹ̀gbọ́n mi náà lájọ ṣètò níwọ̀nba n ó béèrè gbólóhùn bíi méjì mẹ́ta lọ́wọ́ wọn n ó sì yọ̀ǹda wọn kí wọ́n lọ máa sinmi. olóyè Sunday Igboho òòṣà mo kí ní gbogbo ibikíbi tẹ́ ẹ bá ti láǹfààní láti máa gbọ́ mi. Kennedy tí mo fi fẹ́ kájọ sọ̀rọ̀ lálẹ́ òní òun náà ni lórí awuyewuye àti àhesọ ọ̀rọ̀ tó ń lọ káàkiri nígboro ẹ̀yin náà ti gbọ́ àbẹ́ ẹ̀ tí gbọ́. báyìí làwọn bọ́jú wa tá a bá jí lójoojúmọ́. báyìí làwọn bọ́jú wa là ń bọ́jú wa là ń bọ́jú wa. báyìí làwọn bọ́jú wa tá a bá jí lójoojúmọ́. báyìí làwọn gbálẹ̀ wa là ń gbálẹ̀ wa là ń gbálẹ̀ wa. báyìí làwọn gbálẹ̀ wa lówùúrọ̀. báyìí làwọn gbálẹ̀ wa là ń gbálẹ̀ wa là ń gbálẹ̀ wa. báyìí làwọn gbálẹ̀ wa lówùúrọ̀. mo kí ní gbogbo ibikíbi tẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ mi. ẹ ti gbọ́ nǹkan tí mo ní mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀. lẹ́yìn ìfọ̀rọ̀wérọ̀ kékeré pẹ̀lú èmi àti olóyè Sunday Igboho. mo fẹ́ fún ọ̀rẹ́ mi ọmọ ìyá mi lésì ní gbólóhùn kúkúrú. ìdí ni pé gbogbo ẹni tá a jọ ń ṣiṣẹ́ kan náà tàbí tá a jọ jẹ́ pèdèpèdè tàbí tá a jọ jágbóhùn sáfẹ́fẹ́ tàbí tá a jẹ́ ajàfẹ́tọ̀ ọmọnìyàn èmi rí i pé akọ́ṣẹ́ náà ní kálukú wa ń ṣe lọ́nà ọ̀tọ̀ọ̀tọ̀. n ò ní àtáàkì ẹ̀ sán-sán èmi ò kí ń fẹ́ àtáàkì àwọn tá a jọ ń ṣiṣẹ́ kan náà sán-sán n ó kàn fa kókó ọ̀rọ̀ yọ nínú àwọn ọ̀rọ̀ tó sọ ni. báyìí làwọn fọṣọ wa là ń fọṣọ wa là ń fọṣọ wa. báyìí làwọn fọṣọ. ẹni tí ó pẹ̀gà àjànàkú ni ó sọ pé òun rí kinní kan fèrè ẹni tí ń pààrà àtìbà tí ń kọjá lákẹ̀sán bọ́ bá pò ń ọ̀rá àfin ọba irọ́ nípa bí n bá sọ pé Oríyọmí Hamzat ò gbìyànjú tàbí kò ṣe iṣẹ́ takuntakun that means ìkànnì mi tàbí onímọ̀tara ẹni nìkan ni mí. wàtá bá ti lè yẹ kọ́ dé. báyìí làwọn fọṣọ wa là ń fọṣọ wa là ń fọṣọ wa. ṣùgbọ́n tá a bá lórí ọ̀fẹ́ láti gbára wa níyànjú àti ìmọ̀ràn a ó yẹ ká gbìyànjú láti ṣe é. báyìí làwọn fọṣọ wa tá a bá ti lè yẹ kọ́ dé. ìwà wọn aláìgbọràn tó gbèrán nílé ìwé.
nìkan kàwé wọn sì máa ṣeré ká wọn á jẹun wọn á gbòfò roboto. Iṣẹ́ ìyẹn kì í ṣe tiwọn. Eré sani tiwọn. Dòdò àti ráìsì kò gbọ́dọ̀ kọjá wọn á jẹun wọn á gbòfò roboto. Àwọn aláìgbọràn tó bẹ̀rẹ̀ nílé ìwé wọn ò fetí sílẹ̀ sóhun tó lù kọ́kọ́ wọn. Olùkọ́ nìkan kàwé wọn sì máa ṣeré ká wọn á jẹun wọn kò fò roboto. Iṣẹ́ ìyẹn kì í ṣe tiwọn. Eré ṣàní tiwọn. Dòdò àti ráìsì kò gbọ́dọ̀ kọjá wọn á jẹun wọn kò fò. láì dènà pẹnu nítorí àkókò wa torí pé ìfẹ́ ní púpọ̀ sí lẹ́nu wa mo ní mo fẹ́ wọnú ọ̀rọ̀ méjì ṣé ọ̀pọ̀ dandan kí n play ẹ̀ ṣá mo mọ̀ pé yín náà ti máa gbọ́ nǹkan tí Oríyọmí Hamzat sọ nípa October 1st ó lóun ò ní kọ̀ndẹ́mù wa ṣùgbọ́n ó kọ̀ndẹ́mù because ó make àwọn vital point ó sọ àwọn ọ̀rọ̀ tó ní kìmí tó sì ní ìtumọ̀ púpọ̀ nínú àwọn ọ̀rọ̀ tó sọ náà ni eléyìí tèmi náà sọ sẹ́yìn ṣùgbọ́n nígbà tó fẹ́ ó bẹ̀rẹ̀ dáadáa ìgbà tó fẹ́ parí ẹ̀ ni ó tó wá kan èmi lówó ìgbà tó fẹ́ parí ẹ̀ ó ní ká gbàgbé nípa Odùduwà Republic tàbí anything ó ní tó yẹ ká dìde fún tàbí ká jà fún òun náà ni wípé bí ọmọ Yorùbá ó ṣe jà rẹ ibẹ̀ yẹn ni ó ti kàn mí léwo díẹ̀ ìdí ni wípé ohun tí àwa dúró lé lórí a lè sọ pé gbogbo ọmọ Yorùbá torí pé èrò wọ̀ bára mu ohun tí àwa dúró lé lórí òun náà ni wípé kò yẹ kó sí election ní 2023 tó bá nílẹ̀ Yorùbá ni o ó lè wáyé Nàìjíríà o torí kò sẹ́ni tí ó di lọ́wọ́ o ṣùgbọ́n nílẹ̀ Yorùbá tó bá jẹ́ pé lóòótọ́ la serious tó bá jẹ́ pé lóòótọ́ la fẹ́ òmìnira tó bá jẹ́ lóòótọ́ la mọ̀ wípé wọ́n ń fìyà jẹ wá tó bá jẹ́ lóòótọ́ la mọ̀ wípé wọ́n manipulate wa àbí wọ́n marginalize wa tó bá jẹ́ lóòótọ́ o la fẹ́ ṣiṣẹ́ fáwọn èrò ẹ̀yìn tí ń bọ̀ kò yẹ kó sí election ní South West tàbí nílẹ̀ Yorùbá lọ́dún 2023 because to the best of my knowledge kò sí anybody tó wù gẹ́gbẹ́ síbẹ̀ mẹ́ta làwọn ò lè tún Nàìjíríà ṣe níbi tí Nàìjíríà ti bàjẹ́ dé ohun tí bàbá wa Enoch Adébóyè àwọn náà sọ̀rọ̀ bàbá ní kíjọba àpapọ̀ kí wọ́n make sure pé wọ́n restructure Nàìjíríà láti avoid the break up wọ́n ní kí wọ́n ṣe àtúntò orílẹ̀-èdè Nàìjíríà kí Yorùbá má bàa yapa inú mi dùn nígbà tí bàbá sọ̀rọ̀ ìdí ni pé bàbá sọ wípé àwọn rí vision ohun tí bàbá sọ ni wípé àrùn ojú ni kì í ṣàrùn inú which is very very true pé ibi tó orílẹ̀-èdè yìí dorí kọ ibi tá a wà báyìí ibi tá a ti ń bọ̀ kò dáa kò sán mọ́ná ẹ̀kọ́ òsì sójú mímọ́ lélẹ̀ tọ́já wípé wọ́n ní kò fi gbogbo ara dájú wípé 50 ọdún sásìkò yìí orílẹ̀-èdè Nàìjíríà yóò padà wà papọ̀ tí kì í bá ti ṣe wípé restructuring ó wáyé wọ́n ní àmọ́ pariwo ìyapa náà ni n tí a kàn lè sọ fún bàbá òun náà ni wípé dádì Your Eminence àbíbò lásìkò ẹni ọ̀wọ̀ níyín bàbá wa lẹ jẹ́ ṣùgbọ́n èmi ọ̀bá kan advice yín pé ẹ bá ti dá sí ọ̀rọ̀ yìí lásìkò yìí torí ìjọba àpapọ̀ gan náà wọ́n ti fún yín lésì federal government ti fún bàbá lésì lónìí wọn ò jẹ́ kó dúró rárá wọn ì jẹ́ kọ́rọ̀ pàjẹ́ sí wọn lára. ó ní wípé ẹ bá ti mọ́ dá sí mọ́ ẹ má bínú o ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni wípé táìmù tó yẹ kẹ́ ẹ sọ̀rọ̀ ó ti ré kọjá lọ táìmù tó yẹ kẹ́ ẹ sọ̀rọ̀ kì í ṣègbà tẹ́ ẹ sọ̀rọ̀ lẹ́ẹ̀sẹ̀ wá sọ̀rọ̀ kí àwa ó tó sọ̀rọ̀ ló yẹ kẹ́yìn ó ti sọ̀rọ̀ because tẹ́yìn bá ti sọ̀rọ̀ ńgbà náà ìyẹn làwọ̀ ọ̀bá mọ́lé lórí ṣùgbọ́n ẹ ti jẹ́ káwọ́ sọ̀rọ̀
kẹ́yìn ó tó sọ̀rọ̀ ìdènà tá a fi ní kẹ́ mọ́ wulẹ̀ kò ní ìdí pé ẹ ṣẹ̀ṣẹ̀ ń sọ̀rọ̀. kí gbogbo ọmọ Yorùbá tí ń láǹfààní àti máa wò mí tàbí gbọ́ mi kẹ́ ẹ lè bá a mọ̀ wípé ìjọba àpapọ̀ ilé yìí ọ̀rẹ́ dì fẹ́ nìkankan. ẹ jẹ́ ká mọ̀ wípé ọ̀rọ̀ wa ò nítumọ̀ sí àwọn. ṣùgbọ́n ẹni ń pè ọ̀dákẹ́ ń bọ́ bá lọ́n gbàgbọ́ ya etí ìrì ọkàn wulẹ̀ di ni bí wọ́n bá láwọn ò ní gbọ́ àwa náà ò ní gbà àwọn ò ní wọ́n kún àwa náà ò ní gbà láàbọ̀ lélẹ̀ ìta àjọra sẹ̀lẹ̀ yìí bátútò finish ni. ẹgbọ́n nǹkan tíjọba àpapọ̀ sọ lórí ọ̀rọ̀ tí bàbá sọ lénìí wọ́n ní the presidency response to recurring threats to the corporate existence of the country with factions giving specific timeline for the president to do one thing or another or else in their language the nation will break up. ṣé ò lọ sọ bẹ́ẹ̀ o agbẹnusọ fún ààrẹ Muhammadu Buhari ó ní this is to warn that such unpatriotic outbursts are both unhelpful and unwarranted as this government will not succumb to threats and take any decision out of pressure at a time. ta ló ń pè mí? At a time that the nation's full attention is needed to deal with the security challenges facing it at the time of the COVID-19 health crisis. Repeat, this administration will not take any decision against the interests of 200 million Nigerians who are the president's first responsibility under the Constitution out of fear or threats, especially in the hour of health crisis. The president, as an elected leader under this constitution, will continue to work with patriotic Nigerians through and in line with parliamentary processes to finding solutions to structural and other impediments to the growth and well-being of the nation and its people. Ntí iléeṣẹ́ ààrẹ sọ nìyẹn. Kí nìdí tí wọ́n fi nígbàgbọ́ pé àwọn máa rí eléyìí ṣe? Wípé táwọn bá ti sọ wípé wọ́n Nàìjíríà náà làwọn ń jà fún. My dear brothers and sisters, ẹ̀yin dádì àti mọ́mì tẹ́ láǹfààní àti máa gbọ́ mi lọ́wọ́. Majority nínú ara wa. One, láti má jẹ́ kí ìmọ̀wọ́ ṣọ̀kan because lára wọn làwọn àfáà tí wọ́n kóra wọn jọ ní Wòó tí wọ́n ní àwọn tako ìdá Odùduwà Republic tàbí restructuring wọ́n ní wọ́n Nàìjíríà yẹn ló pè àwọn. Kódà wọ́n tún praise Haúsá wọ́n praise Fúlàní wọ́n yàkàyàkà wọ́n bú àwa tí a gbé Odùduwà Republic lérí tàbí tá a gbé Odùduwà nation lérí. Ṣé mọ̀ wípé Ìwó yìí náà làwọn ọmọdékùnrin àwọn youth ti jáde nígbà tí à ń sọ̀rọ̀ nípa October 1st tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n ní kò ní sí rally pé àwọn ò lọ́wọ́ sí pé ẹni tó bá fẹ́ ṣe rally wọ́n fẹ́ fi hùwà jàgídíjàgan ni. Irú àwọn wọ̀nyí níjọba àpapọ̀ ó lò láti ègèsì wa. Kó tó di pé mo lọ síbẹ̀ yẹn jẹ́ kí n kọ́kọ́ clear ti Oríyọmí Hamzat. Àkọ́kọ́ ó ní àwọn èèyàn sọ wípé kó wọ́n sọ̀rọ̀ my dear brother ẹ̀yin lọ̀rọ̀ bí ọ̀bá tí ìpọ́n kọ́ dẹ̀kọ́ rọ̀ kìí ṣe sí bẹ́ẹ̀ kan náà sì ni pé ọ̀gẹ̀dẹ̀ ni èèyàn ò kí ń jẹ́ kí wọ́n ti ohun láti sọ̀rọ̀ bí èèyàn ọ̀bá ní nǹkan tí èèyàn sọ ọ advice wa lóòótọ́ ṣùgbọ́n láti sọ wípé 2023 election ni yóò yanjú ọ̀rọ̀ àti wípé a need Odùduwà Republic èmi ò bá advice yẹ. If you are not interested in it fi àwọn agitators sílẹ̀
ẹ̀tọ́ kálukú ni láti béèrè fún ẹ̀tọ́ ẹ̀ láti béèrè fún nǹkan tó wù ú. Ẹni tí ó bá wù mọ́ o lè advice o lè sọ opinion tiẹ̀ ṣùgbọ́n láti fòtẹ́lẹ̀ pé nǹkan tó yẹ ká ṣe nìyí ìyẹn kù díẹ̀ káàtó. Ó bẹ̀rẹ̀ sí ní praise Bọ́lá Ahmed Tinubu ó ní fàtọ́ gan tí wọ́n bá lè ṣe gan kán fọ Ọmọyẹlé Sowore kalẹ̀ ní 2023 kí wọ́n dẹ̀ support ẹ̀. Ohun tí wọ́n gbàgbé ni wípé bẹ́ẹ̀ bá fa Tinubu tàbí Ọmọyẹlé Sowore kalẹ̀ ṣáwúsà àti Fúlàní ti sọ fún pé àwọn ó dìbò fún wọn. Ẹ lè rí wọn fà kalẹ̀ nítòótọ́ kò sẹ́ni tó ní kẹ́ mọ́ fàyàn kalẹ̀ dọ̀sí mi wípé àwọn ọmọ Yíbò ti rẹ́dì láti dìbò fẹ́ni tẹ́ bá fà kalẹ̀. Àbẹ́ fọ́ọ̀sì àwọn Niger Delta àti South South àti Middle Belt àtàwùsà pẹ̀lú Fúlàní láti dìbò fẹ́yàn tẹ́ bá fà kalẹ̀. Kò sí níbì kankan wípé wọ́n ń rotate presidency ní Nàìjíríà. Coincidence ló ṣe ló fi bọ́ sọ́wọ́ Goodluck Jonathan kò sẹ́ni tó dream ẹ̀ kó fẹ́ jẹ president. Ìgbà tí ò dream ẹ̀ lọ jẹ́ ìgbà tó wù kó padà kó jẹ́ gangan ni ò rí jẹ́ yẹn. So àfàyàn kalẹ̀ number one into certain anything ló lè ṣẹlẹ̀ lọ́la o ṣùgbọ́n kò dájú wípé Fúlàní àtàwùsá rẹ́dì láti gbé fún Yorùbá kankan tàbí ẹ̀yà míì. Bí wọ́n bá wá sọ pé APC fa ẹnìkan kalẹ̀ nínú ọmọ Yorùbá pátì tó kù ń kọ́ àwọn mọ́wọ́ lẹ́rán ni. So láti sọ fún wa wípé n tó fi yẹ ká tẹ̀lé ọmọ Yorùbá fún presidency understatement nìyẹn o. Ìyẹn kì í ṣe iṣẹ́ tiẹ̀ my dear brother. Iṣẹ́ tiẹ̀ ni láti analyse ọdẹ kúkú sọ̀tàn lóríṣiríṣi bẹ́nu wa ò ṣe kò ẹnu wa náà ò lè kò tẹ́lẹ̀tẹ́lẹ̀ táyé ò fi dọ̀run. Ìyẹn ò dẹ̀ túmọ̀ sí wípé àní rí nǹkan tí a fẹ́ gbàgbà ṣùgbọ́n ká má sì béèrè torí pé tá a bá sì béèrè ó lè jẹ́ ká pẹ́ lẹ́nu ẹ̀. Ká má sì béèrè in the sense wípé bọ́ bá wù wá ká gbọ́ bọ́ bá wù wá ká gbà ká lọ yọ pé Odùduwà Republic ká yọ kúò. Bóyá ká máa fi nation kun tàbí autonomous state tàbí restructuring. Báwọn kan bá wá sọ wípé ókè o Odùduwà Republic gan la fẹ́ o èmi ò bá advice Yorùbá àwọn tí wọ́n ń pè fún restructuring kí wọ́n tẹra mọ́. Àwa tá a fẹ́ autonomous state within Nigeria ká tẹpẹlẹ mọ́. Àwọn tí wọ́n fẹ́ outright Odùduwà Republic kí wọ́n tẹpẹlẹ mọ́. That means plus náà ló máa jẹ́ fún àwa mẹ́tẹ̀ẹ̀ta. Bí wọ́n bá restructure yóò fi pay wa ni. Bá a bá yọ autonomous state lára Nàìjíríà tó jẹ́ pàwọn nìkan la dá dúró control resources wa gbogbo nǹkan tó jẹ mọ́ tiwa plus náà ni. Bá a bá jáde kó lára Nàìjíríà outrightly plus náà ni. That means igbó kan náà lọ́dẹ wá ń dẹ èdè ní ọkàn yíra wọn. Kàn sí pé ọmọ Yorùbá ó jẹ president tọmọ Yorùbá bá jẹ president Yorùbá ní wọ́n bímọ ilé ọ̀nyọ̀ sọ́lọ́ ti pé kọ́ fẹ́ràn rẹ̀ ná bọ́mọ Yorùbá débẹ̀ dọ̀ sí mi ní pé yóò rántí wa because a ti ní problem ti ibi tí federal capital wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ already wọ́n gbé federal capital lọ sí Àbújá ẹni ó bá fẹ́ bínú kò níbẹ̀ ọmọye distance tí ó rìn ẹni ó bá sọ pé òun ò ní ṣèfẹ́ wọn ọmọye distance tí ó rìn kó tó délẹ̀ Yorùbá ṣé wọn ò ti ní gbẹ̀mí ẹ̀ síbẹ̀ gbà tó nǹkan bá wà yíká ẹ̀ tí ò rí mọ̀lẹ́bí ẹ̀ ṣé kò ní í ṣe tán bá ní kó ṣe. So ọmọ Yorùbá jẹ president o kò jẹ president o kò change anything ẹ jẹ́ wo báyẹ̀ gbọ́n mi ti wà lórí aago kí n sáré release wọn. Hello baba. Ọlọ́run ní tó nǹkan ẹ̀ baba. Yeah,
àṣẹ ò ẹ kálẹ́. ẹgbẹ́ alẹ́ gbàtàrọ̀. ẹ dẹ̀ kó ọ̀rọ̀ Nàìjíríà àbí ẹ kó ọ̀rọ̀ Yorùbá. ó lágbára. lágbára Ọlọ́run ní tí à ń fẹ́ yọ padà tó wa lọ́wọ́. àmín. bó bá wá tó wa lọ́wọ́ Ọlọ́run ò ní fi wá dàrú ara wa. àmín àṣìlùmọ̀. gbólóhùn wá o máa yan kò ní fọ̀ sí mi. àmín Ọlọ́run. àtẹ̀mí àtẹ̀yìn á jọ jèrè ilẹ̀ Yorùbá. àmín Ọlọ́run. inú mi dùn wípé aṣíwájú ni yín ẹ dẹ̀ ti kó ipa pàtàkì lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá. kábíyèsí. ohun tó ń jà rìnrìn nílẹ̀ tí àwọn èèyàn ń fẹ́ kẹ́ ẹ sọ gbólóhùn kan tàbí méjì lé lórí bó tiẹ̀ jẹ́ wípé èmi ti dáhùn kékeré ṣùgbọ́n ẹ̀yin àgbàlẹ̀ ní ẹnu oníkan láti gbọ́ pọ̀n ẹnu ọlọ́fà láti gbọ́ mọ́tá ìyẹn náà ní lórí gbólóhùn tí Ààrẹ Ọ̀nà Kakanfò fọ̀ nípa yín mo fẹ́ kí ẹ tàn mọ́lẹ̀ díẹ̀ sí kọ́kàn ọmọ Yorùbá ó lè tutù ìdí ni wípé púpọ̀ wọn ní sọ̀rọ̀ àlùfànṣá sí Ààrẹ Ọ̀nà Kakanfò lélẹ̀ tọ́já wípé àlè pè wọ́n lọ́mọ àlè ọmọ ọkọ bẹ́ẹ̀ because ẹni tí bá ń ṣe dandan ni ká sọ pé ó ṣe é kì í ṣe pọ̀ yẹ ká máa bomi tútù sírú ẹni bẹ́ẹ̀ lọ́kàn. bẹ́ẹ̀ni ká tó ṣẹlẹ̀ ní pé sẹ́mọ̀ pé ààrẹ ló jẹ́ fún gbogbo wa olórí ogun sì ni kò síjà gangan láàrin mi àti wọn ọ̀rọ̀ tí wọ́n sọ sẹ́ńgbọ́ àgbọ́yé wọ́n fi àlùfáìsì náà ní ó tó wọ́n sọ pé kí n tó ṣe nǹkan mo gbọ́dọ̀ pe àwọn pẹ̀lú ọ̀wọ̀ kí n dẹ̀ wá gbàṣẹ lọ́wọ́ àwọn ìyẹn ò tí ì burú jù tọ́ ẹgbẹ́ ní ta bá ń fi tọ́ ẹgbẹ́ lóòótọ́ ṣé tá à ní ẹ̀sìn à ń ṣe tọkọtọkọ à ń ṣe lórí ọ̀rọ̀ ọmọ Yorùbá ni tá à dẹ̀ fẹ́ kí nǹkan bàjẹ́ ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn ò tí ì nídìí pé ẹ̀ ń bínú àbí ẹ̀ ń sọ̀rọ̀ burúkú sí wọn rárá ààrẹ wa ni náà ààrẹ wa ni olórí wa sì ni kò bí èmi nú kọ̀dẹ̀ dùn mí wàláì mi fọlọ́ ń búra ṣùgbọ́n gbogbo àwọn tí ń bínú náà ẹ bá mi rọ̀ ọ́ ní kí nǹkan bàjẹ́ àṣẹ ká mójútó nǹkan tá à ń ṣe ká mọ bẹ́tò lọ ọlọ́run mọ̀ jẹ́ kí gbogbo yín jábọ́ àṣẹ wọ́n ti pè mí èmi mọ kọ́kọ́ pè wọ́n bí wọ́n dẹ̀ sí rí mi sọ̀rọ̀ mi náà pè mí padà ṣe àwọn ọmọ mi mò ń ṣe nǹkan lọ́wọ́ nígbà pẹ́sà wọ́n dẹ̀ bá mi sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ èmi àti wọ́n sọ̀rọ̀ tó pọ̀ gan so mo dẹ̀ rí pé njọ́ yẹn gan bá a gan ṣe ń ṣe tiwa àwọn ohun táwọn gan ṣe lábẹ́lẹ̀ njọ́ yẹn ó kọjá àwọn táwọn gan ṣe ohun táwọn gan ṣe nulẹ̀ njọ́ yẹn ó ju nǹkan táwọn gan ṣe lọ lórí ebi nǹkan kan náà gbogbo àjọ ṣe lórí kí Yorùbá lè dáná nínú àwọn bẹ́ẹ̀ni Ọlọ́run lè jẹ́ ní kí Ọlọ́run lè jẹ́ kí ilẹ̀ Yorùbá bàjẹ́ àṣẹ gbogbo ẹni tọ́lọ́run rẹ̀ ń fi rántẹ́ sọ lórí afẹ́fẹ́ tẹ́ ibi ẹ bá jọ ṣe wọ́ọ̀dì àti wọ́n náà njọ́ yẹn bẹ́ẹ̀ni wọ́n náà wà ń bẹ́ẹ̀ njọ́ yẹn orí sókè nǹkan lè dáná ni Ọlọ́run lè jẹ́ kó bàjẹ́ èmi bàbá àtọmọ ni àníjà rárá àti bára wa sọ̀rọ̀ ṣùgbọ́n àti ti parí ẹ̀ kò sọ̀rọ̀ mbẹ́. inú mi dùn. Ọlọ́run ní fi ògbó ẹ̀ náà lẹ̀. àmín àṣẹ. pápátá tí wọ́n dẹ̀ ń sáré kiri lókè òkun káàkiri pé kọ́ lọ́n jẹ́ kí aṣàṣeyọrí Ọlọ́run jẹ́ kí ilẹ̀ Yorùbá gbé gbogbo wa. àṣẹ àṣẹ àṣẹ. ìjà bàbá àtọmọ ni kò sí jà ń bẹ akẹ́wọ̀n bàbá bọ́mọ ẹ̀ sọ̀rọ̀ ọmọdé ti gbọ́ tí bàbá rẹ̀ wí àti yẹjú ẹ̀ kò sọ̀rọ̀ mbẹ́ rárá. ọ̀rà bàbá ní. oyè mi ní gbólóhùn kan sà nípa ti àwọn tí wọ́n ń tako ìrìn àjò wa pẹ̀lú gbígba òmìnira. ẹ mọ̀ wípé èpo wà láàrin àlìkámọ̀ a lè mọ̀ rí àwọn èèyàn dáadáa báyẹn dandan náà ní ká ríru àwọn èèyàn bẹ́ẹ̀ so àní wo sáìdì tí wọ́n yẹ àwọn àlèmọ́ ríru àwọn èèyàn dáadáa bẹ́ẹ̀ Babangida sọ̀rọ̀ kan onígbà tí òun gbọ́ tí wọ́n ń pariwo pé gbogbo bẹ́ẹ̀ kí àwọn èso abẹ́ lọ Yorùbá abẹ́ lọ àwọn òun náà ń pariwo ó lọ sọ pé àwọn Yorùbá ló nìkan Yorùbá ò ní sáwọn yẹn nìkan ẹ jẹ́ kó wọ́n lọ sùn padà. ẹ jẹ́ wọ́n lọ sùn padà pé bìkọ́ táwọn bá ti fáwọn bíi mélòó kan lówó nu wọn fúnra wọn náà wọ́n dá sẹ́tà wẹ̀ fún wọn sí. wow sọ wá parọ́. àwọn wèrè olórí ibú wọn yẹn tó kọ̀ parọ́ náà ṣùgbọ́n ojú wọn náà ni ó sì ojú wọn ni ó sì. lágbára Ọlọ́run gbogbo ilẹ̀ ti ń sọ pé á gba kíní yẹn láì ní ìbọn láì ní tàfà. lágbára Ọlọ́run lágbára Ọlọ́run ìrọ̀rùn lágbà kíní yẹn tí ò ní sí jà. àmì àṣẹ àmì àṣẹ àmì àṣẹ. sọlọ ẹ má jẹ́ ká dàgbọn yẹn lóhùn. ó yé mi. ó ń ṣe wọn bí àlá. ó ń ṣe wọn pé ṣé wọn dẹ̀ lè jẹ lọ tí wọn dẹ̀ wọ àbírọ ni àbóòtọ́ ni bọ̀ sójú wọn ni ó sì. lágbára Ọlọ́run. wọ́n ní ọwọ́ àánú ìwé ìtàn nígbà táwọn akẹ́kọ̀ọ́ra wa jọ tá à ń sáré àwọn kan bí ìwèrè olórí ibú àwọn ìpónú àlìkámọ̀ kẹ́kọ̀ọ́ra wọn jọ pẹ̀lú ìṣeéṣe sọ Ọlọ́run dẹ̀ dojú ti gbogbo wọn bó ṣe máa rí nìyẹn. àṣẹ mo ti ní ìwọ̀n nígbà kókó yín. àwọn àlejò bó lè mọ́ wà náà
bẹ́ẹ̀ ni. wọ́n máa lé sọ wọn ní Yorùbá náà lọ́ máa lé bẹ́ẹ̀ náà àwọn Haúsá Fúlàní náà ní bẹ́ẹ̀ ní Ìgbò náà. bẹ́ẹ̀ ni kò síbi tí ò ti sán máa lè. bẹ́ẹ̀ ni bí ọba tiẹ̀ sálàtà kòkò lé sí lọ síwájú. bí ọba sálàtà kòkò lé sí lọ síwájú. ọ̀rẹ́ bàbá mo ti ní ìwò nígbà kókó yín. gbogbo ohun tó ṣẹlẹ̀ ní October 1st yẹn ó mi gbogbo àgbáyé ìyẹn fi hàn pé lóòótọ́ àti ńlá sí yọrí lórí nǹkan tá à ń ṣe nìyẹn. bẹ́ẹ̀ ni. so ẹ wò náà ẹ wojọ́ táwọn àwọn ẹgbẹ́ wa táwọn ti ń ṣe tiwọn àwọn èkó tiwa lọ́hùn tó ti ń ṣe tiwọn. kò milẹ̀ tóun táwa sí láàrin oṣù méjì yẹn. bẹ́ẹ̀ ni òun náà ni ìgbàkigbà tí Yorùbá bá fẹ́ react Yorùbá máa ń react délẹ̀ ni. bàbá mò ń gbọ́ yẹn sọ̀rọ̀ gan. mo ní nígbà táwọn ẹwà àwọn ibo ẹgbẹ́ tó ti ń pariwo tí wọ́n tó ń gbà wọn fẹ́ gba Biafra wọn fẹ́ gba Biafra ẹ wo bí oṣù mélòó kan tá a fi ṣe tiwa October 1st yẹn sì ó ti wà nínú ìwé tẹ̀kùlẹ̀ parí láíláí. bẹ́ẹ̀ni. so ńgbà tá a bá padà dúró náà tá a bá kọ sítórì wa àkọ́kọ́ kọ́ pé jọ́ta àkọ́kọ́ gbogbo àgbáyé October 1st kíní kan 2020 lákọ́kọ́ nígbà tó fi tí ó bá fi di December ṣe àwọn tí ń sọ pé kò lè ṣeé ṣe sójú wọn ni ó ṣe náà ẹ̀rọ bà wọn. lágbára Ọlọ́run. ó dà ẹ jẹ́ kí n yọ̀ǹda yín bàbá. ẹ ṣé God bless you sir. Yeah. so àwítúnwí asákan ò sí mọ́ àti clear ọ̀rọ̀ nípa Ààrẹ Ọ̀nà Kakanfò àti olóyè Sunday Igboho ìgbà tí mo gbọ́ wípé wọ́n ti pera wọ́n ti jọ sọ̀rọ̀ ntòbénùbé because ohun tí àwọn ọlọ̀tẹ̀ ń fẹ́ òun ni pé kí àwọn méjèèjì kí wọ́n kojú ara wọn kí wọ́n mọ bára wọn jà ká ṣẹ̀ṣẹ̀ mọ́ wá pè wọ́n síbì kan láti parí ìjà gẹ́gẹ́ bí olóyè Sunday Igboho ṣe sọ oríṣiríṣi àwọn èèyàn ni wọ́n ń pè wọ́n pé òkè àwọn máa bá wọn parí ìjà ni pé ẹ má wulẹ̀ bá wa parí ìjà Yorùbá ni mí Yorùbá láàrẹ àìsàjèjì ara wa bẹ́ẹ̀ là ìsọ̀tá ara wa èdè lè má yédè àwọn nǹkan kan lè takora wọn kò ju nǹkan tí àwa méjèèjì ó yanjú lọ ọ̀wù ṣé bá ń ṣàkóso ilé a sì ń ṣàkóso ẹgbẹ́ a sì ń ṣàkóso àwọn èèyàn ntọ́ bá wa mú wa táwa méjèèjì ò fi rí ọ̀rọ̀ wa yanjú then àtó láti ṣàkóso òlónà inú mi dùn pé Ọlọ́run yàn yín láṣíwájú ọpọlọ tọ́lọ́run fún yín Ọlọ́run nígbà lọ́wọ́ yín God bless you sir and láì dènà pẹ́nu lára tó gbé mi wá nìyẹn tí mo ti yanjú because ntí ọ̀pọ̀ ń fẹ́ ni sọ̀rọ̀ sí Ààrẹ Ọ̀nà Kakanfò ká mọ bo ìgbà wo la wá fẹ́ débi tá à ń lọ ìgbà wo la fẹ́ débi tá à ń lọ tá a bá ti ń wọ̀ tó ń wò sí i táwọn kan dẹ̀ ń fẹ́ náà ni pé ká mọ̀ láṣeyọrí ayọ̀ eléyìí tá a dẹ̀ dáwọ́lé yìí á láṣeyọrí ń bẹ̀ torí mọ́ foko mi dáná mọ́ ọjọ́ kan lèèyàn kọ́ igi gangan mọ́gun mi lójú òkèèrè náà láti lẹ́nu àwọn àfáà tí wọ́n ní mímọ̀ tí wọn ò ní mímọ̀ kọ́lọ̀ wọn mọ̀ jẹ́ kí ìṣẹ́ ó kó síyàn lọ́pọlọ èèyàn máa lérò lóòótọ́ èèyàn máa ní opinion against nǹkan kan ṣùgbọ́n ó gbọ́dọ̀ jẹ́ positively téèyàn bá fẹ́ ní àtakò sí nǹkan ní pẹ̀lú point analyse ìdí tó fi lérò wípé kò yẹ kó ṣeé ṣe kì í ṣe ignorantly tàbí blindly. Yorùbá ni àbí Ìgbò gómìnà Èkó Yorùbá ni àbí
tí ń darí wá pín sí ìjọba lókà local government authority ṣé àwọn. ẹ má bínú kó n tí mo fẹ́ mú jáde ń bẹ̀ ẹ ti gbọ́ already wọ́n ní say no to Odùduwà Republic say yes to one Nigeria wọ́n wá ní ẹnìkan kò kó àwọn lẹ́rú ìdí tí wọ́n fi sọ bẹ́ẹ̀ ó ní wípé àwọn gómìnà tó wà níjọba ìpínlẹ̀ nílẹ̀ Yorùbá wọ́n ní Yorùbá ni wọ́n ìjọba ìbílẹ̀ tó wà káàkiri ilẹ̀ Yorùbá àwọn tó jẹ́ chairman ń bẹ̀ wọ́n ní Yorùbá ni wọ́n ìdínú tí wọ́n fi nígbàgbọ́ pé ẹnìkan kò kó wa lẹ́rú wọ́n yin Haúsá àti Fúlàní wọ́n lò wọ́n lọ́gọ ẹnu kódà wọ́n tún mú lára wọn tó lọ sí Usman Dan Fodio University ní Sokoto wọ́n mú òun náà jáde òun náà sọ pé òun kàwé ń bẹ̀ wọn ò yọ ń lẹ́nu kódà gan owó bẹ̀ gan tún lẹ̀sì ju ibi lọ tàbá wá béèrè pé kí ló rí kọ́ ní Usman Dan Fodio yóò jẹ́ ọ̀rọ̀ nípa lára tí ń da ilẹ̀ Yorùbá láàmú lónìí ẹ̀sìn ó jẹ́ kan pàtàkì ń bẹ̀ and if care is not taken ẹ̀sìn ó pin wa ju bá a ṣe lérò lọ tí ò sì yẹ kó rí bẹ́ẹ̀ ìdí ni wípé nílẹ̀ Yorùbá a kì í ka ẹ̀sìn sí pàtàkì ju bó ṣe yẹ lọ kì í ṣe pé a ka ẹ̀sìn sí pàtàkì o ṣùgbọ́n a kì í jẹ́ kó pín wa níyà ìdí nu tá a fi dàbí ọmọ ìyá kan ṣoṣo. bákan náà bóyá àwọn àáfàá wọ̀nyí gbàgbé wọ́n ní wọn ò kó àwọn lẹ́rú ṣùgbọ́n wọ́n ti gbàgbé wípé ọ̀pọ̀ ẹ̀tọ́ ni wọ́n fi du àwọn wọ́n ń sọ ọ̀rọ̀ bí ẹni pé wọn ò làálàá sí wọ́n ń sọ̀rọ̀ bí ẹni pé gbogbo nǹkan dán mọ́rán wọ́n ń sọ̀rọ̀ bí ẹni pé gbogbo nǹkan ń lọ bó ṣe yẹ kó lọ majority nínú àwọn tó dúró tí ń pariwo ìní ò níṣẹ́ lọ́wọ́ o púpọ̀ nínú àwọn ọmọ ẹni tó dàgbà ń bẹ̀ ni ò níṣẹ́ lọ́wọ́ o wọ́n kàwé jáde wọn ò ríṣẹ́ a wà forced láti máa wá nǹkan pawọ́dà fúnra lára wa wọ́n dẹ̀ ni wọn ò kó àwọn lẹ́rú wọ́n gba iná lọ́wọ́ wa a wà forced láti ní jẹnẹrétọ̀ káàkiri ilé pass my neighbor a máa ro rechargeable lamp káàkiri àti inú ilé àti ta torchlight rechargeable bátìrì àwọn tó ń kó wá fún wa àwọn gangan ò lò ó wọ́n gbọ̀nà lọ́wọ́ wa fún angárígádá ẹ̀sìn lẹ́ẹ̀dẹ́rú kò sí ìpínlẹ̀ nílẹ̀ Yorùbá tàbí ní Nàìjíríà tá a ti mumi ẹ̀rọ our first láti máa gbẹ́bọ́ o ẹ̀ ń bá lówó ẹ̀ lọ́wọ́ ẹ̀ tí ò lówó ẹ̀ yọ gbẹ́kànga majority ni ò rówó gbẹ́kànga odò ni wọ́n ń pọ́n kiri tàbí máa dẹ omi nílé ẹni tó bá ní kànga níwájú ilé àwọn èèyàn sì ní àwọn ọ̀dẹ́rú wọ́n lẹ́nìkan kò kó àwọn lẹ́rú ọmọ ṣe o ọ̀tọ̀ ni kí nǹkan máa ṣe èèyàn kó mọ̀ pé nǹkan ń ṣe òun ọ̀tọ̀ ni kí nǹkan máa ṣe èèyàn kó rò wípé ntọ́ da ló ń ṣe tàbí nǹkan tó yẹ kó ń ṣe ló ń ṣe ìdí ni pé ọjọ́ tí wèrè bá mọ̀ wípé wèrè lòun ara ẹ̀ yánu gbogbo tí gbogbo wa ń ṣe la nígbàgbọ́ pọ̀ dáa káwọn èèyàn ìrọ́ jáde ká tiẹ̀ sọ wípé wọn ò ní interest nínú Odùduwà Republic àǹtí ń bá ní kí n béèrè ṣé Ìwó nìkan ni mùsùlùmí wà ní ṣé Ìwó nìkan làwọn tó gbẹ̀sìn wà because mo pè wọ́n ní àfáà tó because anybody tó bá ní mímọ́ ọmọ ń balance nǹkan ni kò kí ń tako ẹlòmíì ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ni wọ́n sọ ní ó jẹ́ kí n play síwájú o bí wọ́n ṣe ń bú olóyè o ni wọ́n ń yọ ti Ìbà Gani Adams lé lọ́wọ́ bákan náà ni wọ́n ń bú gbogbo àwa ajìjàǹgbara
tí kì í bá ṣe wípé àwa tá a gbé kinní ọ̀hún lọ́wọ́ tàbí lérí a ti pinnu a ti mọ̀ wípé àwọn èèyàn ó bu wa àwọn èèyàn sọ̀rọ̀ sí wa a ti wà prepared. àwẹ̀yìn ibi tá a dojúkọ yẹn náà làwa ń lọ. irú àwọn eléyìí ni wọ́n máa ń fi bomi tútù séèyàn lọ́kàn. ibi tẹ́ ń lọ yẹn kẹ́ ẹ lè padà lójú ọ̀nà tàbí kí gbogbo yín ó lè sọ pé ókè tó bá jẹ́ bẹ́ẹ̀ lẹ ṣe fẹ́ jẹ́ gbogbo ọjọ́ fílẹ̀ irọ́ o gbogbo wo ò lè jọ fílẹ̀. lóòótọ́ gbogbo àwa tá a bẹ̀rẹ̀ kọ́ là á yanjú ẹ̀. gbogbo àwa tá a jọ kú ò nílé àjèjì gbogbo akálọ́kọ́ là á jọ délẹ̀ lérí èpè kọ́. ṣùgbọ́n ohun tí wọ́n rò tàbí tí wọ́n sọ wípé yóò máa ṣẹlẹ̀ tàbí tá a nígbàgbọ́ bó ti ń ṣẹlẹ̀ síran Yorùbá lẹ́yìn ni pé ẹnu wa ò lékò. wọ́n sì sọ wípé wọ́n máa lò wá síra wa ní. advice tèmi lélẹ́yìí tá a bá lè gbìyànjú. oríṣiríṣi àwọn àfáà kan sọ wípé ká lọ rígun áúlẹ̀ àwọn pásítọ̀ kan pé ká lọ rígun áúlẹ̀ nonsense. kò sí nǹkan tó kè gun áúlẹ̀ kankan because ìgun áúlẹ̀ ti básìkò àwọn áúlẹ̀ lọ. áúlẹ̀ ò ṣépè fúnran Yorùbá ìran Àfọ̀njá ni áúlẹ̀ ṣépè fún. tẹ́ bá fẹ́ rí ìgun áúlẹ̀ then ẹ̀yin tẹ́ ẹ jẹ́ àáfàá ẹ kó àwọn ọmọ ilé kéwú yín jọ ẹ̀yin ọ̀nà fìlà ẹ ṣàdúà pé kégun áúlẹ̀ ọ lọ. kò dìgbà tíjọba bá mówó wá fún yín pé ká ẹ fi ṣàdúà ẹ̀yin tẹ́ ẹ lẹ́ ní chọ́ọ̀chì tẹ́ ẹ jẹ́ pásítọ̀ tẹ́ ẹ jẹ́ bíṣọ̀pù tẹ́ ẹ jẹ́ general overseer tẹ́ ẹ dẹ̀ lérò wípé ègún kan ní ń jàran Yorùbá tí ọ̀jẹ̀ kẹnu wa kò dẹ́ ẹ́ fi ègún yẹn bù. kò dìgbà tẹ́ ẹ bá ẹ̀sẹ̀ sọ jáde fún wa pé ègún kan ní yọ ilẹ̀ Yorùbá lẹ́nu o tí ọ̀jẹ̀ kẹnu wó kò àfi ká yá gbàdúà. a ní ìdí láti ẹsẹ̀ mọ́ pariwo pa fẹ́ gbàdúà. ìtọ́nọ́mà làdúà kò sí ní tá a lè ṣe lẹ́yìn àdúrà ṣùgbọ́n kò dìgbà tẹ́nìkan bá gbàdúrà fún wa tá a bá ti gbàdúrà fúnra wa ká sì nígbàgbọ́ pé àdúrà wa ti gbà. ìgbà tá a bá gbàdúrà táwa gan iṣẹ́ tó àdúrà lẹ́yìn wọ́n lẹ́nu wá gbà pé ègún ni ìwọ náà sì wà nínú ẹni tí ń ta kò wá. èmi gbàdúrà pé Ọlọ́run ràn ìran Yorùbá lọ́wọ́ o ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìbéèrè tí mo béèrè síwájú lónìí kọ́ o nínú rẹ́kọ̀dù tí mo sì kọjá ní o. October 1st kí ni yóò ṣẹlẹ̀? ìtọ́ yẹ kó ṣẹlẹ̀ rí ó ní wípé zeal emotion determination commitment òun náà ni ká máa fi gbé lọ. ẹ jẹ́ ká yọ kò ṣeéṣe kúrò nínú àjẹ́ńdà wa. ẹ jẹ́ ká nígbàgbọ́ pé yóò ṣeé ṣe ṣùgbọ́n ẹ má gbàgbé o pé mo pín sí mẹ́ta o. mẹ́tẹ̀ẹ̀ta ló wúlò ṣùgbọ́n méjì wọ́n wà achievable tàbí ó máa yá ju ẹlẹ́ẹ̀kẹta lọ. tí pressure wa bá pọ̀ lọ́rùn ìjọba tí ń bẹ lóde wọ́n lè restructure Nàìjíríà. tí wọ́n bá restructure ẹ̀ ní táwọn èèyàn ó béèrè ní pé kí wọ́n regional government ó pè wá. òun ni mo fi sọ wípé àwọn tó ń bẹ̀rẹ̀ kí wọ́n tẹpẹlẹ mọ́ kí wọ́n máa béèrè nìṣó. àwa tá ń béèrè fún autonomy within Nàìjíríà káwa náà tẹpẹlẹ mọ́. àwọn tí wọ́n ń béèrè fún Odùduwà republic kí wọ́n tẹpẹlẹ mọ́. kò ṣẹlẹ̀ tí ò ṣeé ṣe tí ẹ̀dá bá ti nígbàgbọ́ tọ́dẹ̀ ṣiṣẹ́ tọ̀ ọ́ lẹ́yìn. ṣùgbọ́n gẹ́gẹ́ bí olóyè Sunday Igboho ṣe sọ lẹ́ẹ̀kan wípé láì ta ẹ̀jẹ̀ sílẹ̀ láì ṣe jàgídíjàgan a máa rí achieve ohun tèmi Àkàndá fẹ́ náà nu. ká má ṣe ní ṣe jàgídíjàgan ká má pariwo àwọn ìgbésẹ̀ tó yẹ ká gbé nílànà tòfin ká má gbé lọ́ba tán. káró sọmọdì káròdì máa sọ kídi ọmọ ti gbófo ni ọkùnrin réjò obìnrin pa nbíkéjò ọmọ ti lọ ni. àbí à ń fọ̀tún sílẹ̀kùn à ń fòsí bọ́ sókòtò à ń fẹnu fẹ́nu pa obìnrin láti ìṣètò bàbá tó fẹ́ ṣe tiẹ̀ ń kọ́. gbogbo ẹ̀ torí ọ̀la àwọn ọmọ wa òun náà la fi ń sáré kiri
ọlọ́run ó ṣàánú gbogbo wa, ọlọ́run ó ṣàánú nàìjíríà àti ilẹ̀ yorùbá o. ilẹ̀ yorùbá ò ní dàrú o. ilé àti ọ̀nà ẹnìkọ̀ọ̀kan wa ò ní bàjẹ́. àkàndá lórí ọ̀rọ̀ lẹ́nu bíi ti ejò mọ́ ń lọ náà nu o. ní tí mo wá yanjú mo ti yanjú ẹ̀ o. pé bóyá ìjà ń bẹ láàrin olóyè Sunday Igboho àti ààrẹ ọ̀nà kakanfò kò sí ń tọ́jọ́. èdè kò yédè lásán ni, àìgbọ́ra-ẹni-yé lásán ni. gẹ́gẹ́ bí àgbàlagbà wọ́n ti yanjú ẹ̀. àkàndá kẹ́nìkan kan mọ́ bí mi léèrè nípa ọ̀rọ̀ olóyè Sunday Igboho àtàrí ọ̀nà ààrẹ Gani Adams. ẹ má bú kankan lójú mi, èmi wà neutral. ìjọ tọ́rọ̀ ọ̀hún ṣẹlẹ̀ tí mo sọ́njọ́ náà ni pé èrò mi lè yàtọ̀ sí ti gbogbo èèyàn. pé báwọn èèyàn ṣe rò pórí kọ́ lórí tẹ́ bá rántí. ó ní wípé ọ̀rọ̀ tí olóyè Gani Adams sọ. èèyàn kí analyse ọ̀rọ̀ with sentiment. kí wá ní ẹ ó ti sọ báyìí wá báyìí kò rí bẹ́ẹ̀. gẹ́gẹ́ bí ọ̀jọ̀gbọ́n, gẹ́gẹ́ bí analyst, ẹ̀tọ́ mi gbé sọ́tún gbé sósì kí n digest ẹ̀. ìgbà tí mo fẹ́ sọ̀rọ̀ Oríyọmí Hamzat lẹ́ẹ̀kan n ò sọ wípé ó wrong totally. mo kọ́kọ́ yìn àbí because mo mọ̀ pé ó ń ṣiṣẹ́. ibi tí ó ti ṣe àṣìṣe díẹ̀ ò ní mo yọ jáde. kì í ṣe pé kí n wá débí kí n bẹ̀rẹ̀ sí ní fọ̀pọ̀ rí ẹ̀ ó ṣe gbá ó ṣàwo why. ó ń ṣe tiẹ̀ jẹ́jẹ́, èmi náà ń ṣe tèmi jẹ́jẹ́. ṣùgbọ́n bí ọ̀bá bá wa lọ́wọ́ sí i kọ́kàn yìn wá nù kó fi wálẹ̀ kó mọ́wọ́ lẹ́rán kó mọ òbí táwọn ọba dé kó ń wọ́n fara mọ́ wọn Nàìjíríà rẹ̀ kọ́dẹ̀ dìbò fẹ́ni tó bá fẹ́ dìbò fún àwọn tí wọ́n bá jọ fẹ́ dámọ̀ràn láti fà kalẹ̀ ní 2023 kí wọ́n fà kalẹ̀ torí ọ̀fẹ́ bá ti wà fún wọn láti dìbò lálàáfíà. ṣùgbọ́n àwa ti wa táwọ̀ fọkàn sí dìbò ní 2023 tàbí tá a fẹ́ ìdìbò 2023 kó yọ̀ǹda wa, àwa náà wà entitled sí opinion wa. That is my own candid advice for Oríyọmí Hamzat. kò bá kùn bí ọ̀rọ̀ ń bẹ lódò okun o, kágbó kátọ́ ó ń bẹ lẹ́nu àwa méjèèjì. ọlọ́run ràn wá lọ́wọ́. ẹ má gbàgbé tó bá jẹ́ pé ẹ̀sẹ̀ ń dórí ìkànnì yìí for the first time ni ẹ má gbàgbé láti like láti support ẹ̀. ẹ̀yin tẹ́ ẹ dẹ̀ mọ́ tẹ́ ẹ fẹ́ láti jẹ̀gbádùn àwọn chánẹ́ẹ̀lì mi bóyá ibi tí mo ti ń kàyọkà tàbí èyí tí mo ti ń sọ kórìtà kò yé mi tàbí èyí tí mo ti ń sọ ẹwà èdè Yorùbá tàbí èyí tí mo ti ń sọ akọ́mọlédè Yorùbá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, àṣà Yorùbá, oríkì Yorùbá fáwọn oríkì orílẹ̀ yín, òwe Yorùbá bẹ́ẹ̀ bá fẹ́ mọ òwe síwájú àti síwájú sí àwọn ìtumọ̀ òwe, àwọn ìtàn tó bí òwe náà lẹ́mọ̀ bá pàdé ń bẹ orí YouTube lọ́wọ́. ẹ subscribe sí kọ̀nà kan click lórí subscribe button ọ̀tán kẹsì mọ jàǹfààní ẹ̀ lọ, pàápàá jùlọ ẹ̀yin tẹ́ wà lókè òkun, fún àwọn ọmọ yín láti mọ́ gbàgbé ilé kí wọ́n lè mọ kọ́ èdè Yorùbá síwájú àti síwájú sí i. ní táwọn chánẹ́ẹ̀lì wọ̀nyẹn wà fún un kọ́kàn jẹ́ àmọ̀ ìmọ̀ láti mọ èdè Yorùbá jinlẹ̀ jinlẹ̀. Ọlọ́run ràn wá sí i. Àkàndá ilé mi yá mò ń lọ náà nu. mo dúpẹ́ olórí àdáàdá tán lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ mi. mo ti drop nǹkan kan sílẹ̀ fún ìjàkadì láàrin K1 The Ultimate àti MC Murphy, tí K1 The Ultimate tó bẹ̀rẹ̀ sí ní ku MC Murphy ní ẹ̀sẹ́ nípa lójú agbo. mo ti drop ẹ̀ sílẹ̀ fún ẹgbẹ́ yẹ̀wò. Ọlọ́run ràn wá lọ́wọ́. ẹ má gbàgbé tẹ́ bá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ bá mi sọ ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp nìkan +1 937 969 0257 +1 937 969 0257. Mẹ́rìnlágútà kékeré kan tó funfun gbòò tó kígbe fún àlàáfíà. Mẹ́rìnlágútà kékeré kan tó funfun gbòò tó kígbe fún àlàáfíà.
ọ̀rá fún mẹ́rí ọ̀rá fagùtàn ọ̀rá fọlùkọ́ tó ń kọ́ mẹ́rí lẹ́kọ̀ọ́ mẹ́rí lágùtàn kékeré kan tó funfun gbò tó kígbe fún àlàáfíà mẹ́rí lágùtàn kékeré.